wá wójú gbogbo àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi láyé mo ní kì í ṣe mọ́sálásí tiwa lÓgbómọ̀ṣọ́ làbámadó ti ṣiṣẹ́ torí páwọ̀ ọ̀dà kí àsìkáàrù ń bẹ̀ gbà kan àbámadá kankan ò lè ṣiṣẹ́ níbi tí ẹ̀ bá ti dárúkọ Ọlọ́run àbámadá ńlé Ọlọ́run láì ṣe lé àṣẹ táàní ṣáwà papọ̀ ṣáwà pé ìbéèrè tí sàálẹ̀ ń béèrè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn agbọ́mọ̀ dáhùn ohun àbámọ́dá lè yíò ẹwà gbọ́dá ń tànẹ́bí tó ṣàgbà àbámọ́dá àti ilẹ̀ Yorùbá ó ń ṣe Ọlọ́run wá ní tilkal kalimatu minal haqq yakhtafuha al-jinni fayaqurruha fi hudni waliyyihi qarra dajaja ànábì ní ṣe yìí ní sórí ìwọ̀nba gbọ́nà nǹkan tó wí tó orí bẹ́ẹ̀ yẹn àwọn àǹjọ̀nú kan lòun náà pẹ̀ lọ́wẹ̀ àwọn àǹjọ̀nú yẹn làwọn wá lọ jí ọ̀rọ̀ gbọ́ wá láti ọ̀dọ̀ Ọlọ́run ní sọ́mọ̀ náà wọ́n jí ọ̀rọ̀ gbọ́ torí páwọn lè rìnrìn mẹ́ẹ̀lì lókè wọ́n lè rìnrìn mẹ́ẹ̀lì sálẹ̀ wọ́n wá jí gbọ́ lọ́fà nínú ọgọ́rùn-ún tálágbègbè bá sọ fún ẹyọ kan ní orí bẹ́ẹ̀ nínú ọgọ́rùn-ún 99 ní òlérí bẹ́ẹ̀ lẹ́ẹ̀dì mọ̀ kó rọ́ ní olóòtú ní kọ̀ọ̀kan kankan lèmi bí máa sọ gbogbo ẹni ẹ bá rí tó sọ pé òun mọṣẹ́ wò láyé má wulẹ̀ wí sí ní owó bí léèrè lọ́ọ̀dún ẹ̀ mo wá yẹsẹ́ wò ó bá ti kó ìjímọ̀ mí sẹ́yìn lọ ọjà mọ̀ wọ́n lọ lẹ́yìn ìjímọ̀ akramakumullah mo wá yẹsẹ́ wò ní bísímìlá ìwọlé ẹgbẹ́ yẹn rí ìta wọ́n wá gbé ìta wọ́n ti ẹgbẹ́ yẹn rí ìta lẹ́ẹ̀kan náà ni wàá kọ́ béèrè ẹ bá ń wò ó lóun yẹn rí ijó lẹ́ẹ̀kì bàbá wa lórí gbà rárá mọ̀ kí ló ń pa àkọ́bí ọmọ yín ọwọ́ adé akọ rẹ̀ àárẹ̀ ló ní ó ṣe tí è jáde láyé ẹjí ó wí wọ́n kàn ń tàn ní lásán ẹgbẹ́ tọ́lọ̀ sọ́nù Kùránì Ọlọ́run ní alimul ghaib èmi nìkan ni mo mọ̀ kọ̀kọ̀ wala yudhiru ala ghaibihi ahadan èyí tí ń jẹ́ kọ̀kọ̀ yẹn èmi Ọlọ́run fi mọ ẹnìkan Ọlọ́run ò fi mẹ́rin kankan ìwọ wá lọ bá àyàn Ọlọ́run láàlè mọ́ ìwọ wá lọ bá àyàn ọgọgọ o tẹ́rẹ́ àwọn tí wọ́n jókòó kalẹ̀ tẹ́ ń lọ bá yẹn àwọn gbọ́n torí wọ́n rí pẹ́ rèdè wọ́n wá ń ròyìn jẹ wọ́n rí ọjẹ́ òtó nǹkan mọ́ wọ́n retí rẹ jẹ rí mú jẹ rí ojú jẹ rí orí jẹ rẹsẹ̀ jẹ rapá jẹ ó wá kù táǹkù rákù rẹ wọ́n lórí pé lẹ́sẹ̀ wọ́n ti rí jẹ wọ́n ti rí apá rẹ jẹ wọ́n rí ojú jẹ ó rí ìran mọ́ gbogbo ara rẹ wọ́n ti rí jẹ. òun làwọn náà fi máa ń sọ Ọlọ́run má jẹ́ kí ẹni tó gbọ́n kẹ́ni tó gbọ́n lè máa rí nǹkan jẹ ìwọ lọ́gọ̀ àwọn wọn gbọ́n níjẹ́ ìwọ náà bá gbọ́n ló nẹsẹ̀ mi ṣe rí ẹ jẹ́ kí n padà síbi tí mo ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ kéèyàn máa ṣiṣẹ́ àṣàṣì ẹnà ọgbọ́n gbogbo ẹni tí bá ń ṣe láyé iṣẹ́ yẹn àtẹni tí bá ń yẹ nǹkan wò láyé àwọn méjèèjì àtàlásàsí àtàláyẹ̀wò àwọn méjèèjì gbogbo ẹni tí bá ń ṣe láyé ẹ lọ mọ̀ o wọ́n ti kú òun ìsìláàmù o ẹ̀ṣẹ̀ yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì òun ni pé gbogbo ẹni ẹ bá rí tí máa pẹran fún nǹkan kò lé ní ọ̀ṣàdúrà láyé kíní ìgbọ́dọ̀ gbẹran ẹwọ́n lọ́pọ̀ máa ń gbẹran torí ìkíni yàásí gbẹran ìsáwákì gbẹran wákì gbẹran káàkì gbẹran kò sí àyà Kùránì kan tó béèrè ẹran bẹ́ẹ̀ bíbi ẹran bá ń pa yẹn wí kò sí kò béèrè ẹran ọ̀kọ́rọ́ ní pàmílẹ́rì o sódà kí arọ́ wà sí máa palẹ̀ mọ́kùnlẹ̀ rẹ̀ ní jímọ̀ wà sí ní òṣìṣẹ́ rán jímọ̀ yìí àmọ́ ọ̀rọ̀ ìjọ dá àfọ́kọ̀rọ̀ ṣáwà papọ̀ nǹkan sì fẹ́ kùn bí ó yẹ kí n wí ṣùgbọ́n ọjọ́ ti lọ lónìí a máa tẹ̀síwájú jọ mi aqulu qawli hadha astaghfirullah li wa lakum. ẹ ṣe tẹ ẹran mi létí máa sọ ní ìsìn ogan ní nǹkan sọ ẹ má bàa gbàgbọ́ ó ṣeun
عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون kí n tó gbàgbé ní ìjẹjọ ẹnìkan fún mi ní owó kan bàbá Lájídé ẹlẹ́ran àwọn ni wọ́n fún mi ní owó yìí wọ́n wá ní kí n bá wọn fún èèyàn kan owó yẹn mo ṣe wá gbà mo fún lẹ́gẹ́ gbà tí mo wá fẹ́ fún ẹni tí mo fẹ́ fún lówó wọn wá bí lẹ́gẹ́ léèrè lẹ́gẹ́ lòun ti fi sí orí tébù mi ní ọ́fíìsì gbà tẹ́mi máa dé ọ́fíìsì tí mo wo orí tébù owó tó wà ń bẹ̀ ju ẹyọ kan lọ yẹn pàwọn owó tí wọ́n dì í lẹ̀ ń bẹ̀ ó tó bíi mẹ́rin mo rò bó ti yé ní ìwà mọ̀ yìí tó jẹ́ ń bẹ̀ gangan kò jẹ́ kí n mọ iye tẹ́nì yẹn fún mi Lájídé ẹlẹ́ran iṣẹ́ tẹ́ ẹran mi tí ì jẹ torí pọ́mọ́ ti dàpọ̀ wọ́ọ̀dù tá a bá ti kírun tán ẹ yọjú sí mi kẹ́ ẹ sọ iye yẹn fún mi kí n lè fún ẹni náà ní owó ẹ̀ èèyàn ọ̀nà lálákọ̀ọ́kọ́ ọlọ́nkọ́mọ́ṣà ìdúró tí wọ́n ṣe rí ẹni tó jẹ́ kí n pẹ́ kí n tó dé jímọ̀ lónìí nǹkan rí ni lÓgbómọ̀ṣọ́ wa lónìí ẹni eré kan ọkọ̀ mọ́sálásí ó sì kọ́ lè kéwú ńlá ilé kéwú ńlá àti mọ́sálásí ńlá multi-million facility lẹ́ni náà kọ́ Soulmate Foundation ni foundation tí ó kọ́ ibẹ̀ yẹn àwọn méjì ni wọ́n ní foundation yẹn Ṣọlá àti Madina Soulmate ọkọ àti ìyàwó làwọn méjì Alhaji Dr. Abdulwahid Adéṣọlá Afọlábí àti ìyàwó wọn Alhaja Madina Afọlábí ni wọ́n kọ́ center yìí wọ́n pè bẹ̀ ní Asalam Islamic Center ibẹ̀ la wá lọ ṣe commissioning alọ commission bẹ̀yẹn now ṣẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú Ògbómọ̀ṣọ́ púpọ̀ àwa bẹ gbogbo ẹ̀yin yòókù tọ́lọ́run kẹ́ ẹ̀jẹ̀ mùsùlùmí tọ́lọ́run fún lówó tó dá lọ́lá à ń fẹ́ irú fásílítì bẹ́ẹ̀ tó pọ̀ l'Ógbómọ̀ṣọ́ ṣẹ̀rí bẹ́ẹ̀ ilé ìmọ̀ọ́mù wà ń bẹ̀ tí lè mọ́mù ọmọ ń gbé 3 bedroom flat tó lálàáfíà ìmọ̀ọ́mù àti ìyàwó ẹ̀ àtàwọn ọmọ conference hall wà ń bẹ̀ tí lè mọ́mù ọba ṣe conference lẹ́yìn náà wọ́n ní kitchen tó tóbi tó lè dáná fún bí èèyàn bíi 50 jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá wá ṣe i'tikaf lẹ́yìn náà wọ́n ní ọ́fíìsì ìmọ̀ọ̀mù bí irú ọ́fíìsì tọ̀dọ̀ méjì náà tí ìmọ̀ọ̀mù tí wọ́n náà ní ń bẹ̀ lẹ́yìn náà mìíràbù ìmọ̀ọ̀mù ó dúró déédé mímbàrí ìmọ̀ọ̀mù ó dúró déédé ààyè tó bèrè ó ti dúró wà tó dáa tó fẹ̀ ààyè tọkùnrin náà wà compound wa tóbi dáadáa bíbẹ̀ ṣe wá tóbi tó interlock tó wà ń bẹ̀ wọ́n wá tó wá ṣe sólà síbẹ̀ tó lè pàwà gbogbo tí wọ́n ń lò bẹ̀ pátápátá nẹ́pà múná lọ ọ̀kan wọn irú fásílítì tá à ń fẹ́ nìyẹn ilé kéwú tó lálàáfíà classroom tó dáa wọ́n máa kọ́ kéwú ń bẹ̀ wọ́n máa kọ́ ìwé ń bẹ̀ òun la lọ commission lónìí ìkànnì wa náà lọ́lọ́ wáyọ̀ ní mọ́mọ́ bẹ̀ Barrister Idris Ibrahim Alao ọmọ ní olókòrò ìsàlẹ̀ àfọ̀ gbogbo tó bá dá ìsàlẹ̀ àfọ̀ lẹ́nu ọmọ ẹ̀sì ìmọ̀mọ̀ Ògbómọ̀ṣọ́ ìsàlẹ̀ àfọ̀ alága káńsù ìsàlẹ̀ àfọ̀ balógun of Ògbómọ̀ṣọ́ land Dr. Saka balógun ìsàlẹ̀ àfọ̀ nínú tó wá nínú mẹ́wàá gbàtà bá ti kó bíi méje ẹ̀yìn tó gbọ́ ẹgbẹ́ mẹ́ta yóò wọ́n ló ṣe ti alẹ́ náà ṣáà papọ̀ mo ṣe àdúrà fún àwọn ọkọ àtìyàwó yìí wọ́n kọ́ ọ lórúkọ òbí ìyàwó wọn ni wọ́n fi kọ́ ibẹ̀
àwọn méjèèjì ọlọ́pàá wa sọ ọ́ lẹ́sọ̀ dáadáa àwọn òbí méjèèjì ọlọ́pàá mọ́ṣàbọ̀ wa kẹwọn Barrister Idris Alao fìlà méjì wọ́n dé Berlin, the imam of the center and director of the center. Àwọn ni wọ́n máa kírun bẹ̀ gẹ́gẹ́ bí imam, àwọn dẹ̀ ni director bẹ̀. Bọ́dọ̀ kò tí báyìí ní ìsìn. So ọlọ́run kó bá wa dúró ti Barrister. Mo wá fẹ́ emphasize kílé kan bẹ̀ fún àǹfààní gbogbo àwa ọ̀dọ́. Ẹ jẹ́ amúra sẹ́kọ̀ọ́. Ìjọba àti kẹ́kọ̀ọ́ yẹn bọ̀ àmọ́jọ́ tí ó wúlò. Ọjọ́ tí Barrister Idris tó ń kẹ́kọ̀ọ́ bọ̀. Àwọn tí wọ́n tún mọ̀ wọ́n dáadáa ju àwa lọ wá dúró lọ́sọ̀ọ́ mẹ́lẹ́ nù. Èèyàn ní master's degree mẹ́ta. Master's degree mẹ́ta. Degree in Islamic law, degree in curriculum development. A master's degree in curriculum development, master's degree in Islamic law, then master's degree nínú translation science. Master's degree mẹ́ta. Only degree méjì. Degree in Islamic studies education, degree in common and Islamic law méjì. Ibi táwa jókòó tá a ṣe nǹkan kan ẹni ẹ ṣe PhD lọ́wọ́ o in Islamic law ní Kwara State University, a lecturer in Fountain University, Sefirul Ulama of Ogbomoso land. Ẹ wá dúró wàhálà tí yàn ti ṣe níjọ́ tẹ́lẹ̀ kan kó ọmọ pé ń ṣe tọ́lọ̀ bá wá kó ẹ̀san fún un lónìí àtúnyìn títí ń kó bọ̀ láti jọ yìí ọ̀fẹ́ kọ́ ló lóògbòdó yọ ẹjẹ́ amọ́ra ọ̀ ẹ̀wọ̀n ń bẹ̀ lórí níṣẹ́ bọ́ọ̀sì ńlá jọ̀ràn ni wọ́n fi ta sẹ́ńtà lọ́rẹ́ ń bẹ̀ kì í ṣe pé wọ́n sọ pé à ń ra bọ́ọ̀sì o wọ́n ti ra bọ́ọ̀sì tí àtàrí bọ́ọ̀sì ńlẹ̀ ní o tí lè mọ́mọ́ ọmọ gbé tí ó fi máa ṣe ètò bẹ̀yẹ ìmáàmù eré yóò tó máa gba sálárì o ní sálárì tó ṣe jọ̀ràn tí èyí kan ṣe owó pé máa dákọ̀ ọmọ bábá dákọ̀ ọmọ táwọn tó ṣe nǹkan àmì ń bẹ̀ mo rò pé tí ó báyìí ní ìsìn náà ṣé bọ́ bá kàn ṣe pé ẹni tí ò kẹ́kọ̀ọ́ ni tí wọ́n kàn ní jẹ lèmọ́mù ṣé wọ́n lè fún ní wọ́n lè fún ní incentives tó tó bẹ́ẹ̀ gbogbo wa ẹjẹ́ amúra o gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ amúra sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lèèyàn máa ń sáré ẹ̀ o Barrister Idris Alao ọlọ́mọ bá tí wọ́n jẹ́ láéláé ọlọ́mọ ṣàṣàlẹ̀ ọlọ́run wá fi ibẹ̀ yẹn pọ́n wọn lé kọ́lọ́sì pàtàkì sí gbogbo àwọn ọgbọ́n Ògbómọ̀ṣọ́ tá a wà káàkiri ẹ jẹ́ káwa náà dìde láti ṣe ohun tó dáa jù bẹ́ẹ̀ lọ lónìí àwọn tí wọ́n wá wọ jímọ̀ pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ dáa lè máa kà wọ́n tán ẹ jẹ́ kó ṣàdúrà fáwọn tí wọ́n sí Sẹ́ríkì Abdulrasheed Ajani ní Arẹ́rẹ́ onímọ̀ọ́sẹ̀ ẹ̀mọ̀ kó tún pọ́dún kan tí bàbá yìí ti jáde láyé ọlọ́mọ ṣàbá wa kẹ́ wọn Alájà Maryam Maruf nílé oyè wòmí ọlọ́pọ́dún mẹ́wàá táwọn náà jáde ní ayé inú àwọn tí wọ́n wá gbọ́mọ wájímọ̀ lónìí Adésínà Rahman láti Lágbẹ̀dù then Ọlámilékan Mazida láti Abẹ́dẹ̀ Abdulaziz Mariam àwọn òbí wọn ní kábà wọn ṣàdúrà fún wọn wọ́n ṣẹ̀ lọ́lé ọkọ ọlọ́run kó ṣe bẹ̀rẹ̀ ní ayé ẹ̀ aláwọn àlejò tó pọ̀ ní jímọ̀ lónìí Alhaji Abdulrahman Ọláyíwọlá àwọn àtìyàwó wọn láti Ìbàdàn ọmọlé pàkó yìí ni wọ́n wá kírun lé lónìí ààrẹ nìkan tóun náà wá láti Amẹ́ríkà níjẹ̀ ìjọ àwọn bíi mẹ́rin ni wọ́n wá láti Amẹ́ríkà tí wọ́n bá wa kí jímọ̀ ẹnìkan tó wá láti Amẹ́ríkà lónìí táwọn náà wá bá wa kí jímọ̀ ọlọ́pàá wọn ṣàbọ̀ wá ṣe dáadáa fún wọn. bẹ́ẹ̀ náà ni ìkànnú àwọn ọmọ ìyá mi dá ilára tó jọ wá jímọ̀ lónìí bí àwọn parí mọ̀dámú fún níjẹ̀ ìjọ àbúrò mi lọ́wọ́ lónìí Stars Lukman Ayilara àjọ wá jímọ̀ lónìí ó ń sọ fún yà ní problem lè wà ní problem ọ̀fẹ́ lè wà o ilé wa ṣe lálàáfíà ọlọ́run ní dalẹ̀ kálukú wa wala la ilaha illallah gbogbo ẹ̀yin tẹ́ wá jímọ̀ lónìí nígbà tá a bá sálámọ̀ yẹn tẹ́ dé láti hajj tẹ́ wá jímọ̀ bá a bá ti sálámọ̀ máa ṣàdúrà fún yín ní kọ̀ọ̀kan ládùúgbà tí ó kún kẹ́kẹ́kẹ́ ọlọ́kọ́ mọ́ṣẹ́ ìgbà ìjọsìn subhana rabbika ẹ̀yin lẹ́dẹ́ ẹ̀bẹ̀ ó ti táṣìírí ìjàmbá tó ṣe lẹ́ẹ̀kan mọ́ wá fi ní kó tó wá sí ìta ilé ìlú fáwọn Yorùbá
ọ̀sá yà kó lára ọ̀nà sórí iṣẹ́ ń jẹ́ orí bẹ́ẹ̀ owó mi pa ń gbé. استقيموا وتنسوا الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام ètò kóló yẹn ṣe ń rí ètò kóló gbígbé igbá oye ẹ̀jẹ̀ ọmọ ẹ̀rọ dáadáa kò ní ìdíwẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ tí wọ́n wọ́n tí wọ́n ṣe له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مسيح الحب وله الكافرون اللهم لا مانع لما أعطيت ولا
القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهمه حفظهما وهو العلي العليم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد